Mo kí ẹni tó bá wò mí, mo kí ẹni tó bá padà wò mí. Mo kí bàbá ṣe ń kíra ní ìkẹ́ ọlá, ìkí ìgẹ̀, ìkí ẹ̀yẹ, ìkí tó lógo jùlọ nílẹ̀ káàrọ̀ ajé mo ṣe. Ẹ̀làbọ̀rú ẹ̀làbọ̀yẹ ẹ̀làbọ̀ ṣíṣe fún gbogbo wa pátápátá. Mo kí ìyá wa Yinka TNT fún ìgbésẹ̀ tẹ́ gbé pé kí àlàáfíà kó jọba nílẹ̀ káàrọ̀ ajé rẹ̀. Ẹ ṣé gidi gan. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Yinka Ayefele, ìyẹn bọ̀dá Yinka, fún ẹ̀bẹ̀ tẹ́bẹ̀ pé kí gbogbo oníṣẹ̀ṣe kan má bínú sí yín pé ẹ ṣe ètò yín láti fi bà ìṣẹ̀ṣe jẹ́ o, wípé kódà ẹni tẹ́ gbé wá ẹni kì í ṣe oníṣẹ̀ṣe. Ẹ ṣe ó show sign of remorse, but at the same time ṣe mọ ìdí bọ̀dá Yinka Ayefele ṣe oníṣẹ̀ṣe, so ní láti bẹ̀ wá. Reason ni pé you are a presenter and then somebody came to your studio to express himself. So ìdí tí a bínú sí yín o, but ìdí tí a máa fi wádìí, ta fi máa wádìí ọ̀rọ̀ ìdé ibi kókó, ìdí yẹn òun ni mo fẹ́ kẹ́ ni mo fọ́nrán tí mo fẹ́ gbé wọlé. Ẹ̀yin tẹ́ ń pera yín babaláwo, ẹ lọ pa fún yín mọ́ àti oníṣègùn, ẹ lọ bára yín sọ̀rọ̀, orí yín gbogbo ẹ̀ dálé. Nítorí tí wọ́n sọ pé ń ṣògùn wọn gé orí, ẹ máa rí ọmọ kékeré tó máa pe girlfriend ẹ̀ wọlé, yóò dẹ̀ gé lórí. Nítorí ó kàn bọ́ sórí íńtánẹ́ẹ̀tì, ó lòun lọ wọ́n oògùn owó. Tó dẹ̀ jẹ́ pé rọ́ ni ẹ̀jẹ̀ ti pọ̀ ńlẹ̀ Yorùbá nítorí ògùn. Tẹ́ ẹ bá rí àfáà tí ẹ bá ní ó ń ṣe tí ẹ ká orí mọ́ lọ́wọ́ tàbí ṣògùn irọ́ kì í ṣàfà, òògùn babaláwo ni. Tí ẹ bá ní rí pásítọ̀ tó ń ṣe òògùn tí èèyàn bẹ́ẹ̀ babaláwo ni. Kì í ṣe pásítọ̀, kì í ṣe àfáà. Àwọn olóògùn tí a pè àwọn olóògùn bílẹ̀ yẹn, àwọn ní gbogbo tí ń jẹ́ oògùn fìtínà tí ń ṣẹlẹ̀ yìí. Àwọn nípínlẹ̀ oògùn ni à ń pè oògùn owó. Wọ́n ń pààyàn àwọn ẹ̀ṣẹ̀ tí ò ní ìdáríjì ní. Àwọn ẹ̀ṣẹ̀ tí ò ní ìdáríjì ní. So lẹ́yìn fọ́nrán tí mo gbé wọlé, àwọn baba ńlá wa ní àjẹké lánàá ọmọ kú lẹ́ni. Ta ni kò mọ̀ pé àjẹ́ àná ló pa ọmọ jẹ? Ṣebí ẹ rí bọ̀dá wa Rashidi tó sọ pé pásítọ̀ tán bá ká orí èèyàn mọ́ lọ́wọ́ tàbí àáfàá, ó ní àwọn babaláwo ni. Ó ní àwọn oníṣẹ̀ṣe, àwọn ló ń ba ilẹ̀ káàrọ̀ àjíire jẹ́. Kò pẹ́ sí náà, òun náà ni èèyàn kan wá sí rédíò station yín tó sọ pé òun ó ti gba Jésù láti bí ọdún 4 sẹ́yìn, ṣùgbọ́n ó júwe ara ẹ̀ pé babaláwo ni bàbá òun. Pé àtọmọ ọdún 9 lòun ti máa ń jẹ ẹbọ, tóun ò bá jẹ ẹbọ 7 ara òun kì í rọ̀. Ó dẹ̀ sọ àdúgbò ẹ̀, ó ní wọ́n mọ̀, ó ìfún bó ṣe ń sọ̀rọ̀ láwọn èèyàn mọ̀ òun. Ẹni tá à ń sọ yìí ó lóun ti lọ ẹ̀wọ̀n bí ìgbà 12 nínú full interview, torí mo ti wo full interview yẹn. Ó lóun ti lọ ẹ̀wọ̀n bí ìgbà 12. Kí là ń gbìyànjú láti sọ ni pé, so which means pé is an ex-convict tó ti receive pardon lọ́dọ̀ ìjọba. Ìdí nìyẹn tó fi lè lọ sí Bible school, kọ̀sọ́dún 4 ní ló lóun ti wà ní ilé ẹ̀kọ́ wòlíì. So bẹ́ẹ̀ dẹ̀ ṣe sọ nínú interview yìí, church ló ti wá bá yín ní studio. Ìyẹn bọ̀dá Yinka Ayefele ni mò ń bá sọ̀rọ̀ báyìí o. Ṣọ́ọ̀ṣì ni ọkùnrin ti wá sí studio, tó ti wá bá yín ní studio. So ẹ dẹ̀ sọ pé ẹ ti ń gbìyànjú láti rí bọ̀ nítorí pé ó busy. So ó dẹ̀ ó wá sọ àwọn nǹkan tó ti ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí Jésù tó rà padà. Àti rà mí padà, àti ṣẹ́gun fún mi. Agbára Ọlọ́run àti láyé lọ́wọ́ rẹ̀ ló wà o. Bàbá ṣe mọ̀ pé àwọn orin tá a máa ń kọ ní church nìyẹn.
so kí ni mò ń gbìyànjú láti sọ pé so Jésù ti rà á padà ó ti mú kúrò nínú torí ẹ sọ nínú fídíò yẹn pé ìdí tẹ́ ṣe gbé wá nítorí pé ó ti bá Ọlọ́run pàdé ayé ẹ ti di ọ̀tun nínú àwọn interview tẹ́ ṣe fún ẹni ṣó ó fẹ́ ní ìjọ ó lóun ò gbèrò láti ní ìjọ ó ní òun fẹ́ máa lọ káàkiri kóun máa ṣe ẹ̀rí kóun máa fi ìgbésí ayé òun kóun máa fi ṣe ẹ̀rí fún àwọn èèyàn pé òun ti gbé ìgbésí ayé tí ò dárí torí àwọn tó bá ti rìn ní ọ̀nà yẹn kí wọ́n lè ronú pìwàdà so ọkùnrin tẹ́ sọ pé ń sìn torí eléyìí tí ẹ̀yin àti ìyá TNT ń sọ ń sìn pé kò wà professional láti ṣó ojú ẹ̀ so ṣé nígbà tó bá lọ tó bá fẹ́ lọ máa ṣe sọjí yẹn ṣé ó máa da máàsì bojú ni ṣé ó máa fi nǹkan bojú tó bá fẹ́ lọ ṣe sọjí ni ṣé ó máa ṣí ojú ẹ̀ lẹ̀ ni tí ò bá wà professional láti ṣó ojú ẹni tó ti wà burúkú tó dẹ̀ ti ronúpìwàdà tó fẹ́ fi ìgbésí ayé ẹ̀ ó fẹ́ máa fi jẹ́rìí láti lè tú àwọn èèyàn sílẹ̀ àwọn tó wà nínú ìgbèkùn irú nǹkan tó ti ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ so ṣé tó bá ti bẹ̀rẹ̀ sí lọ káàkiri yẹn àwọn èèyàn ò ní rójú ẹ̀ àwọn èèyàn máa rí ojú ẹ̀ so kò sí nǹkan tó burú tẹ́ bá present ọkùnrin fún wa torí pé a ní láti a fẹ́ mọ ojú aṣebi bóyá àwọn bàbá wa nígbà tá a jọ ìṣẹ̀ṣe tó sọ fún wa pé tó kì í fá fún wa pé Ifá ní ká má fi ọmọ eku bọ ọmọ eku kó má fi ọmọ ẹja bọ ọmọ ẹja kó má fi ọmọ ẹran bọ ọmọ ẹranko wọn dẹ̀ gbọ́dọ̀ fi ọmọ ènìyàn bọ ọmọ ènìyàn pé nínú Ifá o ẹ̀mí ẹranko eku ẹja ni wọ́n máa fi ń ṣe ìràpadà ẹ̀mí ọmọ ènìyàn wọ́n kì í fá yẹn kó tó di pé wọ́n bẹ̀rẹ̀ sí í fi eku ẹja àti ẹranko tó fi ń ṣe ìràpadà ẹ̀mí fún ọmọ ènìyàn pé èèwọ̀ ni láti pa ènìyàn ẹlẹ́ran ara nínú Ifá so tó bá jẹ́ pé àwọn bàbá wa tí wọ́n sọ fún wa bẹ́ẹ̀ ló ń pa irọ́ fún wa ẹ jẹ́ ká mọ ojú aṣebi kí ọkùnrin kó gbé ojú ẹ̀ jáde òrìṣà tí wọ́n ṣe fún ní Ṣakí tí wọ́n ṣe fún tó ń gba ẹ̀jẹ̀ obìnrin tó jẹ́ pé òrìṣà yẹn òun ló fi ń ṣe àpájí tó jẹ́ pé tí wọ́n bá ti pa ó máa jí ọkùnrin sọ pé òun ti jí òun kú lẹ́ẹ̀mẹ́ta tóun dẹ̀ jí tóun dẹ̀ ní confam medical report àpájí so ẹni tó ní confam medical report at least wọ́n máa lọ ṣe investigation ní àwọn hospitals yẹn pé ṣé lóòótọ́ ni àwọn hospitals yẹn ti confam ẹ̀ dead yeah wọ́n máa ṣe investigation lórí ẹ̀ then ẹlẹ́ẹ̀kejì bàbá ẹ̀ tó jẹ́ babaláwo ó sọ pé bàbá òun babaláwo ni bàbá òun ẹ̀gbọ́n bàbá ẹ̀ jẹ́ pastor bàbá ẹ̀ jẹ́ babaláwo so bàbá ẹ̀ náà wá lọ fọ̀rọ̀ wọ́n bàbá ẹ̀ ọ̀rọ̀ wọ́n bàbá ẹ̀ lẹ́nu pé báyìí so bàbá ẹ̀ náà á lè gbogbo nǹkan tá à ń sọ yìí ó máa boost iṣẹ́ tí arákùnrin ìfẹ́ ṣe ni bàbá ẹ̀ náà á confirm pé ó ti ṣe báyìí rí ó ti ṣe báyìí rí ó ti ṣe báyìí rí àwọn eléyìí ó máa jẹ́ kí iṣẹ́ ìránṣẹ́ ẹ̀ ó máa jẹ́ kó grow ni kí là ń gbìyànjú láti sọ ni pé ibi tó ti lọ ṣe oògùn tí wọ́n ti ṣe òrìṣà fún ó yẹ kí a mọ̀ bẹ̀ náà ẹni tó ṣe oògùn yìí fún tó wá ṣe òrìṣà fún pé òrìṣà yìí o èèyàn ni kó máa pa òrìṣà yìí máa ń mu ẹ̀jẹ̀ èèyàn ní oṣooṣù tó bá ti fi ẹ̀jẹ̀ èèyàn sóríṣà yẹn òun máa jẹ ọkàn ẹni tí ó tún wọ́n pa yẹn a gbọ́dọ̀ mọ ẹnìyẹn náà ní Ṣakí yes wọ́n gbọ́dọ̀ mọ ẹnìyẹn ní Ṣakí ó ní record ọkùnrin sọ pé bóun ṣe ń sọ̀rọ̀ ó ní àwọn èèyàn gan tó ń gbọ́ òun gan ó ní wọ́n mọ òun ó ń ta bóun ṣe ń sọ̀rọ̀ àwọn èèyàn tó ń gbọ́ òun wọ́n mọ òun ní stúdíò yìí tó wá ṣe wọ̀ káwọn èèyàn rí ń bẹ̀ people saw him there so kí wá ní reason tẹ́ṣe wá ń sọ pé kò wá professional láti provide ẹ̀ láti gbójú ẹ̀ síta láti fi ìdí òtítọ́ múlẹ̀ tó bá jẹ́ pé gbogbo nǹkan tó ń sọ òótọ́ ni
Ifá ní tí ògùn ẹni bá dáni lójú ó ní a máa fi ń gbárí ni. So tó bá yẹ pé ọ̀rọ̀ tó ń sọ òótọ́ ni gbogbo ẹ̀, kò yẹ kí ẹ ṣẹ̀ṣẹ̀ máa wá sọ pé kò wà professional láti gbójú ẹ̀ sílẹ̀. Kí ló dé wà professional? Aláròyé, gbogbo àwọn corporate táláròyé ń gbé wá láláròyé ń gbójú wọn sílẹ̀ náà. Journalist ní ṣebí journalist country ní àwọn aláròyé. Àwọn BBC wọ́n ń gbójú àwọn èèyàn náà tiwọn náà wọ́n ń gbójú àwọn èèyàn síta. Bó tiẹ̀ jẹ́ pé nígbà tí wọ́n lè sọ pé babaláwo ló pààyàn, ìgbà tó bá máa rí wọn, tó bá máa interview ẹnìyẹn, ó lè láàfáà lòun, ó lè ní wòlíì lòun, ó lè ní pásítọ̀ lòun. So but at the same time aláròyé ń gbé ojú gbogbo wọn síta wípé kò wà professional. Tó bá gbójú ẹ̀ síta wọ́n lè lù, kí wọ́n fẹ́ lù pa fún. Number one, ẹ sọ pé ó ti repent, ó ti gba Jésù sáyé ẹ̀. Torí nínú further interview máa ń sọ wípé ojú oorun ni Jésù ti fara hàn òun. Ó ní last operation òun ni wọ́n ti pè òun ní wòlíì, wọ́n ti pè òun ní ìránṣẹ́ Ọlọ́run. Jésù dẹ̀ fara hàn, bàtí Jésù fara hàn tán, Jésù tú sílẹ̀. Gbogbo agbára tó fi ń pòórá, tó jẹ́ wípé ńgbà tó lọ sí tó hàn tí mọ́lé, tó pòórá, tó jáde ní àgọ́ ọlọ́pàá, tó ní kí gbogbo ọlọ́pàá sùn lọ, tó wọ aṣọ ìkan nínú àwọn ọlọ́pàá, tó gbé gbogbo agbára yìí. Ìgbà tó pàdé Jésù, Jésù ti gba gbogbo agbára yìí lọ́wọ́ ẹ̀. So ẹ̀rí tó dájú leléyìí tó lè kó bó wá gbogbo àwọn àwọn ìgbọ̀n tá a gbé lọ́dọ̀ ti Jésù, bóyá a ti ṣáko tá a padà wá sínú ìṣẹ̀ṣe, àwa tán bí sínú ẹ̀sìn kìrìyó yìí tó jẹ́ pé a ti wà nínú kìrìyó yìí tipẹ́, tó dẹ̀ jẹ́ pé nísìnyí alá ti padà wá sílé nípa àwọn ẹ̀rí yìí, àwọn agbára yìí, ṣe understand? Nípa àwọn agbára yìí a máa lè padà, àwa náà á padà sínú ẹ̀sìn ìgbàgbọ́. Ṣé wọn pé ó lóun fẹ́ máa fi ayé òun ṣe ẹ̀rí ni? So ó fẹ́ máa fi ayé ẹ̀ ṣe ẹ̀rí láti pèrò sọ́kọ̀ kérò lè padà wá sílé ni. So so dẹ̀ kò sí ọ̀rọ̀ nínú nǹkan tẹ́ ń sọ. Ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí, Yinka Ayefele, kò kì í ṣe o tiẹ̀ ní anything, o ní problem pẹ̀lú oníṣẹ̀ṣe, o ní problem ẹyọ kan báyìí. Ṣé o rí nǹkan tó ṣe yìí, o tún fi ran ìṣẹ̀ṣe lọ́wọ́ ni? Ṣèbó o ti rí nǹkan tí bọ̀dá Rashidi ń sọ. So nísìnyí ìwọ gan tún wá ran ìṣẹ̀ṣe lọ́wọ́, wá fi ran investigation ìṣẹ̀ṣe lọ́wọ́ pé ta ló ń purọ́ nínú Rashidi àti oníṣẹ̀ṣe. So màá wá bẹ̀ ẹ́, ìyẹn brọ́dà mi Yinka Ayefele, jọ̀ọ́ bá wa gbé ọkùnrin jáde, gbogbo wa fẹ́ mọ̀ o, a fẹ́ mọ̀ òrìṣà. Ṣé wọ́n pé nínú interview yẹn ó ní fọ́tò òrìṣà yẹn ó ló wà lórí fóònù òun láti bí ọdún 4. Fọ́tò òrìṣà yẹn ó yìí ń gbé sórí fóònù ẹ̀ káàkiri. Jọ̀ọ́ bá wa gbé brọ́dà wa provide ọkùnrin yìí kí gbogbo ayé kí wọ́n rí ojú ẹ̀. Bíbélì náà sọ pé ká wádìí ohun gbogbo, ká di èyí tó ń ṣe òtítọ́ mú. Bíbélì ní expose all evil, do not be friend with unrighteousness. Bíbélì ló sọ bẹ́ẹ̀. Ó ní ká expose gbogbo evil, ó ní ká tú gbogbo àṣírí gbogbo nǹkan burúkú, gbogbo nǹkan ibi. Ó ní ká má bá àìṣòdodo, ó ní ká má bá ṣọ̀rẹ́. Bíbélì ló sọ. Ó ní expose all evil. So tí a bá wá ń sọ pé ṣọmọ pé ìsìn mo ti kóòtì ìṣẹ̀ṣe, mo dẹ̀ tún ti kóòtì Bíbélì, because you are a Christian. Nǹkan tí Bíbélì yìí sọ òun ni àwa náà fẹ́ ṣe ń sìn. Ó ní ká expose gbogbo evil nínú Ephesians 5:11. Ẹ lọ kà á, Éfésì orí 5 ẹsẹ̀ 11. Ó ní a gbọ́dọ̀ bá ìṣòdodo ṣọ̀rẹ́. Do not be friend with unrighteousness. So kí la ń gbìyànjú láì sọ? Bíbélì náà tó tún sọ pé all unrighteousness is sin. Ó ní gbogbo àìṣòdodo ní ẹ̀ṣẹ̀. Mo rántí ìgbà tá a wà ní church. Ẹ yé lépa asán ayé yìí, ẹ lépa àlàáfíà pẹ̀lú ènìyàn gbogbo. Ronú o, kò tún ìwà rẹ̀ ṣe. Gbogbo àìṣòdodo lẹ̀ṣẹ̀ Olúwa máa ń wò ó. Onígbàgbọ́ lọ kíyè sára kó má bàa jẹ̀bi. Ronú o, kò tún ìwà rẹ̀ ṣe. So Bíbélì ní gbogbo àìṣòdodo ní ẹ̀ṣẹ̀. So kí là ń tàrà sọ ni pé you must
once tí o ti ṣe interview fọkùnrin o ní láti gbé jáde. Age tá wà ó ti yàtọ̀ sí age bàbá Balógun. Gbogbo ẹni tó bá rántí bàbá, ẹni tó bá ń wo fídíò mi tó bá rántí bàbá Balógun 86 87 ó dà pé around 87 bàbá Balógun ṣé 87 ni no bàtà kúrò ní around late 80 around 80 87 88 bàbá Balógun tó sọ pé òun wà nínú ẹgbẹ́ 16 because mo rántí pé mo bá wọn kọ orin níbi ìsọjí bàbá Balógun ní mo dẹ̀ ṣe ọ́ṣà ń bẹ̀ tó sọ pé òun ní igbá kẹta èṣù wípé tí èṣù bá ti fẹ́ mu ẹ̀jẹ̀ òun ni èṣù máa ń rán nígbà yẹn ìyẹn bàbá Balógun pé òun lè èṣù máa ń rán wípé so ọjọ́ kan wà tí èṣù wá rán òun níṣẹ́ òun ní kóun lọ sí CAC Òkè Gan l'Ákúrẹ́ ìgbà tóun wá débi Òkè Gan èṣù ní kó sọ iye wọn tóun máa lọ pa lókè Gan wọ́n ṣèṣọ́ ọ̀rù lásán ó nígbà tóun dé Òkè Gan ó ní fẹ́ǹsì Òkè Gan òun ò ríru fẹ́ǹsì ẹ̀wọ̀n síbẹ̀ lójú ayé fẹ́ǹsì wà ó ní bóun ṣe di òjò lábàáyé tóun gun fẹ́ǹsì yẹn ó lóun bẹ̀rẹ̀ sí ní jábọ́ ó lóun jábọ́ títí ilẹ̀ fi mọ́ ó nígbà tóun wá jábọ́ tóun ò lè rí nǹkan kan ṣe ní Òkè Gan tóun wá padà bí èṣù ṣe dìmóòtì òun nìyẹn ó ní bó ṣe di pé gbogbo ewé tóun já oògùn tóun já kò ṣiṣẹ́ mọ́ so ìyàwó lọ bó ṣe bá Jésù pàdé nìyẹn gbogbo ayé ló rántí ìgbà bàbá Balógun tó máa kọ́ ni pé ògbóni o mọ ògbóni o mọ ọlá Jésù làwa ń jẹ ògbóni o mọ bàbá Balógun yes ìgbà yẹn wọ́n kàn ṣe kìnní káàkiri wọ́n ń ṣe testimony yẹn káàkiri nígbà náà so lẹ́yìn bàbá Balógun màmá Erelu Jésù gbogbo alárántí ìgbà tí màmá Erelu Jésù tiẹ̀ tún pa irọ́ pé òun ni Sànní Adé pè níta ló wà nínú ọgbà yẹn ọmọ kékeré kan ni ò jẹ́ ń wá wò ó dára púpọ̀ Erelu tó sọ gbogbo bóun ṣe lágbára báwọn ṣe ń pààyàn báwọn ṣe ń ṣe nínú òkùnkùn kí Jésù tó wá gba òun tí ó ń ṣe ìsọjí káàkiri ńgbà yẹn ìyẹn màmá Erelu Jésù tó ń sọ gbogbo agbára tó ń fún un tó yẹ pé ìgbà tó pàdé Jésù báyìí láyé ẹ̀dá pé ìyẹn ìyá Erelu là ń sọ gbogbo alárántí ti ìyá Erelu yẹn náà ńgbà yẹn náà so another one náà tún lélẹ́yìí tó jẹ́ pé òun náà tún fẹ́ lọ máa ṣe ìsọjí káàkiri ẹ jọ̀ọ́ kí wá ní rísì tẹ́ ẹ ṣe ní gbójú ẹ̀ síta ẹ mọ̀ pé nǹkan ti yàtọ̀ ó kàn lè jáde kó wá máa ṣe testimony everybody want to know the root of the matter ní America ní Canada tẹ́ bá ṣe miracle lórí TV àwọn bọ́dì wà tó máa padà lọ investigate miracle yẹn wọ́n máa confirm pé ṣé lóòótọ́ ẹnìyẹn ti yarọ rí àbí stage ni so a ti wà ní advanced age la wà ń sìn so èèyàn tó jáde tó sọ pé òun ti commit gbogbo atrocity yẹn tó dẹ̀ fẹ́ máa fi ayé ẹ̀ testify Jésù tó fẹ́ máa fi polongo Jésù sáré wá o wàá wọ ọkọ̀ iye ó kàn yẹ pé unfortunately yes ìṣẹ̀ṣe gan ló níyì but òun ní ta máa ń kọ fún ṣọ́ọ̀ṣì nígbà yẹn nìyẹn sáré wá o wọ́wọ́ ọkọ̀ iye wàá wọ ọkọ̀ iye kó tó kọjá lọ sáré wá o wàá wọ ọkọ̀ iye ẹni bá wo yóò yè àti gbé Jésù sókè ẹni bá wo yóò yè àti gbé Jésù sókè ẹni bá wo yóò yè Jésù pè ọ́ Jésù pè mí Jésù pè ọ́ o aṣáko padà wálé aṣáko sílé rẹ bàbá rẹ ló ń pè ọ́ o má ṣe alárìn kiri mọ́ nínú ẹ̀ṣẹ̀ àti òṣì rẹ Jésù pè ọ́ pé kí o wá
Jésù pè ọ́ pé kí o wá, Jésù pè ọ́ ò ń pè mí o, kó wá dá pẹja ènìyàn. Àbí? So máa yìí ó fẹ́ lọ ṣe crusade, ó fẹ́ lọ ṣe ìsọjí. Ìgbà kan rí tí n kò mọ̀nà rẹ bàbá, ìgbà kan rí tí mo sì ṣáko lọ, ṣùgbọ́n Jésù fòrè ọ̀fẹ́ gbà mí o, ó sọ mí dọmọ òmìnira. Mo ti yege ní tèmi o, mo ti yege. Mo ti yege ní tèmi o, mo ti yege. So bẹ́ẹ̀ ni, so ẹ gbọ́dọ̀ gbé ojú ẹ̀ síta o. Yes o, ẹ gbé ojú ẹ̀ síta o. Then number 2, àṣìsọ ọ̀rọ̀ ní kẹ́ máa rò pé Bíbélì kọ́ ló fọlọ́run hàn wá o. Àlùkùránì kọ́ ló fọlọ́run hàn wá o. Ìṣẹ̀ṣe ló fọlódùmarè hàn wá. Ifá ni wọ́n ti ń pè mọ́ Olódùmarè. So Christianity dé, wọ́n hijack orúkọ yẹn mọ́ ìṣẹ̀ṣe lọ́wọ́. Islam náà hijack ẹ wá lọ mú ìwé àjèjì ẹ fi ń kọ́ wa ní ọ̀rọ̀ ìtàn ìwà inú odù 256 tí Olódùmarè sọ̀kalẹ̀. Ní access àti kọ mọ́ ìtàn onítàn là ń kà. So Olódùmarè yàtọ̀ sí Allah, Olódùmarè dẹ̀kọ́ ní Yahweh. A sọ jù báyìí lọ, ó dìgbà kan náà.